gẹ́gẹ́ bí sẹ́kẹ́tìrì ṣe sọ irú ọjọ́ ìní àti ń retí kó wáyé àmọ́ Ọlọ́run wá kádàrá pé èní ló máa wáyé àdúpẹ́ fọlọ́run. Àkọ́kọ́ màá kọ́kọ́ fi àsìkò yìí màá fi kọ́mẹ́ǹdì lórí iṣẹ́ takuntakun tẹ́ ẹ ti ṣe nílẹ̀ Yorùbá. Mo dẹ̀ tún bá yín dúpẹ́ wípé ìmọ̀ràn tá ò ṣe lórí ìmọ̀ràn tá ò dẹ̀ ní ṣe lórí gbogbo wa. Iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe nílẹ̀ Yorùbá kò kéré tí gbogbo wa mọ̀. A dẹ̀ nígbàgbọ́ pé ibi tẹ́ ẹ ṣe dé nígbà yẹn kò ní kú síbẹ̀, a tún máa tẹ̀síwájú ní ẹni bá ní kó kú síbẹ̀ ilé àtọ̀nà ẹ̀ ńkọ́. àṣẹwà. Mo kọ̀mẹ́ǹdì torí nígbà tí iṣẹ́ tẹ́ ẹ ṣe tó bẹ̀rẹ̀ tíròyìn káàkiri gbogbo àgbáyé tó káàkiri gbogbo Nàìjíríà, èmi bí ẹnìkan inú tèmi ń dùn nítorí ìjà tiwa lẹ kọ́kọ́ ń jà, ìjà wa àgbẹ̀ òun lè ń jà púpọ̀ ní wọ́n bí náà àgbẹ̀ ni wa ìntàfi dàgbẹ́kọ̀yà ni àwọn ẹlòmíràn máa bèèrè pé àgbẹ́kọ̀yà ti iṣẹ́ tí ẹ ń dáko àwa náà lóko a lè fowó ṣe ó jẹ́ mechanized farming ṣùgbọ́n à ń dáko toráyé ti lajú à ń dáko. Now ẹ ṣiṣẹ́ yìí ẹ ṣe takuntakun ó wá di pé àwọn abẹ̀yìn gbẹbọjẹ́ wọ́n dàbí ọgbọ́n àmọ́ ìmọ̀ràn wọn ò ṣẹ lórí ó fẹ́ ṣẹ ni kò ṣẹ àdúpẹ́ fọlọ́. Nítorí ìdí èyí ni mo ṣe fún yín ní commendation yìí. Àárí yín pẹ́. Àṣẹ. Àárí yín pẹ́. Àṣẹ. Àṣẹ. Èyí tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ kò ní parun. Àṣẹ. Èyí tẹ́ ẹ tún máa ṣe á tún ju ti tẹ́lẹ̀ lọ. Àṣẹ. Àlékún owó. Àṣẹ. Àlékún ọlá. Àṣẹ. Àlékún àlàáfíà. Àṣẹ. Àlékún owó baba dami. Àṣẹ wà. Àṣẹ wà. Àṣẹ wà. Now lórí wíwá wa síbí lẹ́nìí gẹ́gẹ́ bí sẹ́kẹ́tìrì ṣe sọ Àgbẹ̀kọ̀yà pọ̀ lóòótọ́ àmọ́ Àgbẹ̀kọ̀yà Peace Movement of Nigeria ó níṣẹ́ kan gbòógì tá a gbé dání tó lè jẹ́ pé òun gangan náà ló jẹ́ ẹ̀yin náà lógún. Kí ni iṣẹ́ yìí? Torí iṣẹ́ yìí tó jẹ́ number one mandate Àgbẹ̀kọ̀yà Peace Movement òun ni láti safeguard láìfù àti property àwọn àgbẹ̀ lórí oko kíyà má jẹ wọn kọ́ lè lọ sóko láì ní pé inú fo àyàfo kéèyàn kan kọ́ má kidnap wọn kọ́ má dẹran jẹ oko wọn kọ́ má bà nǹkan wọn jẹ́. Ìyẹn ló máa mú kóúnjẹ pọ̀ nínú òun gbọ́gbọ́ ní gbòógì iṣẹ́ wa kọ́ má rẹ́kun wọn lọ́rọ̀ oko òun gbọ́gbọ́ ní gbòógì iṣẹ́ wa. Ẹlẹ́ẹ̀kejì náà ni ká tún protect àwọn tí à ń protect lórí oko ká tún protect wọn láàrin ìgboro. Àwọn tó jáde àti ká tún protect wọn. So nítorí ìdí èyí àwa tajà Àgbẹ̀kọ̀yà Peace Movement of Nigeria a mú iṣẹ́ yìí a mú lọ́kùnkúndùn òun la dẹ̀ dúró lé lórí. Lógùn state àmì ò lè sọ ní other state o kọ́ máa ní Fúlàní ṣe báwọn ṣe báwọn ṣe bá àwa ní strategy Lógùn state strategy tẹ́yẹ àsìkò bá gbà mí láyè àsọ díẹ̀ nú ẹ̀ strategy yìí òun là ń lò tàdé fi rọ́nà lọ. Àwa ò ṣe Àgbẹ̀kọ̀yà tó ń sá fọ́lọ́pàá àwa ìsá fọ́lọ́pàá o à ń compliment iṣẹ́ ọlọ́pàá láti fún wọn ní support lára àwọn nǹkan tí àwa ń ṣe nìyẹn. àti iṣẹ́ Àgbẹ̀kọ̀yà oníjàgídíjàgan peace ni tiwa. Ìdí nìyẹn tẹ́ bá wo lógo wa kà green yìí agriculture ló dúró fún red tó wà láàrin ẹ̀yìn tó bá bá mi jà máa bẹ́ẹ̀ jà yellow yìí peace ni. Ìdí nìyẹn tó rúkọ wá ṣe ń rò wá a máa ń lọ jẹ́jẹ́ àjẹ́ ń fa wàhálà.
àmọ́ kíyà má jẹ àwọn àgbẹ̀ lórí oko tó jẹ́ first course ìjà tẹ́ kọ́kọ́ jà ní Nàìjíríà yìí òun náà ni first mandate Àgbẹ̀kọ̀yà peace movement. Inú mi dẹ̀ dùn pé èèyàn bí irú yín ló kọ́kọ́ gbégbèsè yìí kó ṣe báwọn dáàlè gbégbèsè yìí wá ó gbé wọn sí wọ́n wà àmọ́ nǹkan tó máa jẹ kò jẹ́ kán gbọ́n nǹkan tó máa jẹ kò jẹ́ kán gbọ́n. wọ́n kọ̀ ká káàkiri kọ́ kọ́ mọ́tò káàkiri kọ́ lùlù káàkiri òun ni kọ̀ǹsáàni wọn àmọ́ Ọlọ́run ní kí ti yín rí bẹ́ẹ̀. mo bá yín dúpẹ́ fọlọ́run mo bá yín dúpẹ́ fọlọ́run àwọn onílẹ̀ wọ́n ti ń dúró tì wọ́n ní fi ilẹ̀ ń gbà. wọ́n ti dúró tì wọ́n ní fi ilẹ̀ ń gbà. lára àwọn ọkàn tí à ń ṣe nínú ìlú wa nínú Ògùn state ó ṣokùnfà kí ẹgbẹ́ fi ṣe commissioner of police tó bá fẹ́ jáde kó máa pè é pé Àgbẹ̀kọ̀yà ẹ̀ka lọ Àgbẹ̀kọ̀yà ẹ̀ka lọ DSS náà wọ́n pè wá Àgbẹ̀kọ̀yà ẹ̀ka lọ. ọ̀sọ̀wọ́ ẹ̀kíbi kí agbófinró lọ ní Ogun State tó sì jẹ́ jurisdiction wa tó kì í pè wá àdèmá wà bẹ́ẹ̀ so nítorí ìdí èyí a ní láti ṣe kí ni a ní láti align ara wa mọ́ yín torí intẹ́ ń ṣe òun náà làwa náà mú lọ́kùnkúndùn tá à ń ṣe ìyà òde gbọ́dọ̀ jẹ́ àgbẹ̀ tí ìyà bá jẹ́ àgbẹ̀ ebi á pa wá. Ebi apara lu lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn l'Ogun State problem wà ní Nàìjíríà problem wo ló wà àgbẹ̀ ò lè lọ sóko láti lọ dáko tí ò yẹ kó rí bẹ́ẹ̀ solution ti wá dé báyìí solution ti dé láti pàṣẹ yín Ọlọ́run lò yín fúlù Nàìjíríà tí ò yáwọ kan. Jẹnu ẹ̀ ló ń wá jẹnu ẹ̀ ló ń bá káàkiri láì mọ̀ pé àgbà ti lómi ńlẹ̀ kódò tó dé àmúyò ní fọ́ kòkò ní ẹ̀ ní dapẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí kíkan ṣàlàyé níwọ̀nba bá ṣe ń ṣe l'Ogun State tíjà òfin sí láàrin àgbẹ̀ àti Fúlàní strategy táwa ń lò l'Ogun State ni tí mo dẹ̀ believe pé strategy ó máa work ní gbogbo other state ní south western part kí ni strategy ni pé tí Fúlàní bá dẹran jókòó okay sir yes now ṣe rí gbogbo nǹkan tí à ń sọ yìí ìfọwọ́sowọ́pọ̀ láàárín Àgbẹ̀kọ̀yà torí mo mọ̀ pé yìí náà fúnra yín Àgbẹ̀kọ̀yà ti ṣe mo lè fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ yín olóyè torí mo lè fi gbogbo ẹnu sọ ìta gbangba láwa mídíà ń gbé 70% àwọn tó wà ní Àgbẹ̀kọ̀yà lẹ́ni ipasẹ̀ yín náà ni ẹ̀yin lọ́nà ń lò fún ẹ bóyá ẹ lọ darapọ̀ mẹ́gbẹ́ kan àmọ́ ẹ má ṣe gbẹ́ kankan Àgbẹ̀kọ̀yà ní kẹ lọ. ibẹ̀ ni àbó wà fún wọn nígbà tí wàhálà pọ̀ tí Buhari bẹ̀rẹ̀ sí dá wa láàmú pé kọ́ ọmọ ọlọ́pàá mú wa gídé ẹ̀sẹ̀ tó mú wa wọn ní gbogbo ẹ̀ tẹ́ jẹ́ tèmi kẹ́ lọ kó sábẹ́ Àgbẹ̀kọ̀yà. àwọn ilé ẹgbẹ́ tí wọ́n ní àlàáfíà lọ́wọ́ tí wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá tí wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n ṣe tí wọ́n sì ń jẹkújẹ. Committee yẹn àwọn ẹ̀yẹ kọ̀ọ̀kan ìsọ̀rí kọ̀ọ̀kan pé ẹ lọ simiti yẹn lé wọ́n wà mẹ́jọ yẹn mo ní lọ simiti pẹ̀lú àwọn ọmọ wa lé pé ẹ lọ kó sábẹ́ ẹ lọ dára má Àgbẹ̀kọ̀yà pátápátá everybody àbí bẹ́ẹ̀ kọ́ ni. Àgbẹ̀kọ̀yà òun náà ló wá dé ló wá bá yín àwọn tẹ bá sọ̀rọ̀ ńjọ́ sí wọn ò já wọn gbọ́ ń tẹ wí lára wọn ni àpèlé àwọn aládé yìí púpọ̀ nù wa ládé yìí mo fi àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ yín pé Ọlọ́run lò yín fún ọ̀pọ̀ èèyàn láti darapọ̀ mẹ́gbẹ́ tó lálàáfíà tí ò ń ṣẹgbẹ́ jàgídíjàgan
òun ṣẹgbẹ́ oníwàhálà àyífa wàhálà à ń tọ́jà jẹ́jẹ́ wa là ń lọ. Àgbẹ̀kọ̀ yóò kí báyẹn jẹ́. Àgbẹ̀kọ̀ yóò dẹ̀ kí ń báyọ̀ jẹ́. Ẹ̀rọ ọmọ àgbẹ̀kọ̀ lórí íńtánẹ́ẹ̀tì kọ́mọ tí wọ́n rán wọn. Bẹ́ẹ̀ ni so mo fi àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ fún yín mo dúpẹ́ fún yín bá ṣe wá bá yín inú wa dùn ìdùnnú àtayọ̀ tá a fi bá yín tá bá pò ń bí ìdùnnú àtayọ̀ náà á wà pẹ̀lú yín àwa náà a fẹ́ máa lọ ilé wa ọlọ́run á pàànà mọ́ fún wa àṣẹ wa ìjọ abíjọ fún gbogbo wa àṣẹ ayọ̀ abáyọ̀ fún àṣẹ porogodo ayé kò ní lùwé ọ̀kọ̀ọ̀kan nù àṣẹ ó tán lẹ́nu báyìí ó kún kún. Àṣẹ bàbá ẹ pàdé ọ́. Ẹ jẹ́ dúró ẹ jẹ́ kán ẹ jókòó. ẹ̀yin ẹ jókòó. Adúpẹ́ fọlọ́ ọ̀dẹ́ ká dúpẹ́ fọlọ́ ẹlẹ́sìn ìgbà tó dá wa sí gbogbo agbára láyé àti lọ́run Ọlọ́run ló ní lọ́dọ̀ gbogbo wọn lóògùn wọn nígbà yẹn Ọlọ́run ló ní lọ́dọ̀ oníjọ́ tó wá ká mi mọ́nú ilé ó jẹ́ agbára mi lọ ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá pamọ́ ẹ̀dá ò lè mú síta ẹni tí Ọlọ́run bá gbéga ẹ̀dá ò lè rẹ̀ ẹni tí Ọlọ́run bá pa ẹ̀dá ò lè pa ọjọ́ tí ọjọ́ kú ẹ̀dá bá pé ẹ̀dá mọ́ bẹ́ẹ̀ lóògùn olóògùn onírú àìlé àwọn bàbá wa tó lóògùn tó wà láwọn dànù ayé nígbà tọ́jọ́ kú wọn pé sófin yẹn pé kì í sí pé òògùn lọ́jọ́ mi bí ń jọ yẹn àìpé ọjọ́ kú lọ́jọ́ mi lọ́jọ́ àkọọ́lẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run dúró láyé ọ̀dọ̀ bàbá mi kẹ́mẹ́ tó ń pè ní àmọ̀sá ọmọ aládìkú olóògùn dé sẹ̀pẹ̀ náà wọ́n pè kẹ́ ní adé ọmọ aládìkú àwọn ọmọ aládìkú tó jẹ́ pàpà àwọn fámìlì mi jẹ́ máa ń wọ́n kí ní wọ́n sọ fún tọ́lọ́ tọ́lọ́ ó ní ọ̀pá kẹ́tí mo fi tẹ̀lé wọ́n sí ọ̀pá yẹn ní oríṣiríṣi ilẹ̀kẹ̀ Ṣàngó Ọ̀tà ló ń gbé ọ̀pẹ ní Ọ̀tà tó gbọ́ èdè Ògùn state ó gbọ́ gan ọgbẹ́ ó bímọ síbẹ̀ gbogbo àwọn tó bí láyé ibẹ̀ ló bí wọn sí káwọn tó ti jẹ́ gbọ̀nfẹ́ mi tọ́ba wa wálé tàbá ń sọ dúró orígun aládìkún tọ́ba dúró ayé òní mi adé ọmọ aládìkún tọ́ba mú ọ̀pá ẹ̀ tọ́ba fi kẹ́lẹ́ tọ́ba nẹ̀tí sámà yóò sọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la fún kábíyèsí lọ. yóò tọ́jọ́ kú rẹ̀ tó kú. bàbá mi Sàǹsí Àjàó ọmọ adé ọmọ kò sọ́mọ náà yóò ní àdìsá máa níbà mi tọ́ba rẹ̀ tó lókùn ju bàbá rẹ̀ lọ pé mi. yóò tọ́jọ́ kú rẹ̀ tó kú. òun ló yà mọ́ fún mi ní àṣà yẹn pé tí ọjọ́ kú ẹ̀dá bá pélé ẹ̀dá mọ́ Ọlọ́run ní pàálù jì ìṣúra ti máa rẹ̀yìn àgbẹ̀kọ̀ yàrá mi ọ̀dẹ̀ mọ̀ yá kábíyèsí ọ̀dọ̀ orí ẹ̀ ní iyèméjì sí yàn ẹ̀ẹ́dẹ̀ dalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ilẹ̀ ìlara àtẹ́wọ́ fún Àgbẹ̀kọ̀yà. ní sector by sector ó fi hàn mí pé Àgbẹ̀kọ̀yà yẹn lára ọgbà oríṣiríṣi ẹgbẹ́ lálejò ọ̀tẹ̀ yẹn Àgbẹ̀kọ̀yà kàṣà àtẹ́wọ́ Àgbẹ̀kọ̀yà tológun àwọn ọmọ ìrọ̀ kan wọn ṣé ìyàwó rẹ̀ jẹ́ Yorùbá lápàjù àwọn àgbẹ̀ tá a dé pé àwọn àgbẹ̀ ni wọ́n ń ṣètò jíjẹ mímu fáwa tí bíbẹ̀ kọ́ jẹ Fúlàní lámọ̀jẹ fún ìdìbò àwọn ajá ìlúkùn ọ̀gá so fúlé èyí fún mi tó púpọ̀ gan fún mi tó gan adẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá dáadáa gbogbo àwọn bàbá wa olùkọ́ gbogbo ọba pátápátá náà lọ́ba tó bá lóun ọgbà kí la fẹ́ sọ kò sí bàbá mi Olúbàdàn ní Sunday wọn ní bàbá mi á lọ bá Bọ́lá á lọ rí ààrẹ á sọ̀rọ̀ rẹ fún a sì mọ̀ pé Yorùbá ni yóò gbọ́ tọ́rọ̀ ò sí nǹkan kan wọ́n wá dọ́dọ̀ ààrẹ dọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́mọ wa nínú kò sí nǹkan kan kí ló ṣe fi sílẹ̀ ẹjọ́ kọ́ máa bọ̀ lé àwọn bàbá mi bẹ̀rẹ̀ sí pè mí pé mo bọ̀ lé bàbá rẹ̀ ní kọ́ mọ́ ṣe mo pé tó bá nífẹ̀ẹ́ mi gbọ́dọ̀ nífẹ̀ẹ́ bàbá Tinubu ọdún mẹ́jọ ni ó ṣe tí ó pàṣẹ ẹsẹ̀ onílẹ̀ ọdún mẹ́jọ ní bàbá Tinubu ó lò àṣẹ wà ń dá wa lójú pé ó tó parí ọdún mẹ́jọ yẹn àlàáfíà ó ti jọba ńlẹ̀ Yorùbá ní
ìgbésẹ̀ security tí bàbá Tinubu ń gbé fúnlẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ó lè jẹ́ pé àwa ọmọ rẹ̀ náà láṣẹ. Bàbá ó parí ọdún mẹ́jọ mo fi Ọlọ́run búra fún yín pé àwọn àgbẹ̀ ọmọ lóko bí wọ́n ṣe ń lóko lánàá. Ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀yin Àgbẹ̀kọ̀yà àti gbogbo security ilẹ̀ Yorùbá pátápátá. Pápá jùlọ ẹ̀yin Àgbẹ̀kọ̀yà tẹ́ òjì yẹn mọ́ ní kọ́gà pamọ́ lẹ́ẹ̀kan. Nígbà tí ó bá fi tóbi jọ́ mélòó kan sí àwọn tó jẹ́ ọ̀gá wa àjọṣepàdé pọ̀ bá ti fẹ́ sí torí ó ti wà ńlẹ̀ àwọn bàbá wa ti ṣètò ààrẹ sì ti tẹ́wọ́ gbà pé àwọn ọmọ wa náà ni wọ́n lè mójútó ilẹ̀ wa. Ọba tó ní mí òun lọ́ba tí sàdéhùn tí mo ṣe ṣùgbọ́n ṣe mọ̀ pé nǹkan tí mo sọ nǹkan tí mo rí ni tí mo lè fàpẹ́rẹ́ hàn ọ̀gá mi láwọn nìkan táwọn ní orí pé òótọ́ ni mo sọ fún ó ti wà ńlẹ̀ ètò sì ṣùgbọ́n bí wọ́n ṣe bá wa ṣe àti Nàìjíríà tí ó fi tì ń dìtà fìlà gbọ̀ngàn tí a fi ṣètò ṣé gbogbo òfìlè wà bó ṣe ẹbọ wà ní wọn níbí tó pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹja ṣera wa lọ́kàn lámọ̀dàlẹ̀ àwọn tó jẹ́ ọ̀gá wa torí pé àwa tí a sọ pé wọ́n rí ipò àwọn ìyá wa wọn ìdí káwọn bàbá wọn lóko wọn ni wọ́n ṣe bá tí a bá bẹ̀rẹ̀ sí ètò àti mójútó nǹkan yẹn a gbọ́dọ̀ jẹ́ kí ìgbọ́rẹ̀ ni yé wà níbi pé a gbọ́dọ̀ ṣèbàjẹ́ a gbọ́dọ̀ dójú ti àwọn bàbá yẹn a gbọ́dọ̀ dójú ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu a dẹ̀ gbọ́dọ̀ dójú ti gbogbo ọba alẹ́ òbá pátápátá ọ̀rọ̀ mi yọ kọjọ́ mọ́ yé wa a gbọ́dọ̀ fi gbèsè yẹn ṣèbà tí ọ̀dà oṣù tọ́kàn wá pẹ̀lú ọkọ àtìyàwó ń jà oṣù tọ́kàn wá pẹ̀lú ọlọ́pàá àti TNT a gbọ́dọ̀ àtàkì ọlọ́pàá a gbọ́dọ̀ àtàkì DSS a gbọ́dọ̀ àtàkì sọ́jà torí pé àwọn náà ni wọ́n máa fọ́ tiwa lẹ́yìn láti ṣàṣeyọrí lórí ìgbésẹ̀ tó bá ní ká gbé lórí security wa ọ̀dọ́ àwọn bàbá wa ní ajá sí lọ́mọ ehoro àwa la mọ́nú gbó wa àwa la máa ṣáájú àwa la sọ fún àwọn sọ́jà àti ọlọ́pàá àti dẹ́sẹ̀ tó yẹ ká lọ àwọn terrorist tó ń pa àwọn bàbá wa rẹ̀ àwọn terrorist tó ń jí wa gbére àwọn terrorist ò jẹ́ ká lóko rẹ̀ àwa la máa jẹ́ alámí fún wọn ní ìfọwọ́sowọ́pọ̀ ìjọba pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu so ẹ tó bá ní kí bàbá Tinubu ọmọ kan mọ́ pẹ̀lú ìgbésẹ̀ tí bàbá Tinubu ń gbé yìí fún àlàáfíà wa ọmọ Yorùbá ẹnu bá ní kọ́mọ láṣeyọrí ní òní láṣeyọrí ẹ tó bá ní bàbá Tinubu ọmọ láṣeyọrí kò ní láṣeyọrí bàbá mi ní ẹni tó wo ojúlẹ̀ rúmbà èmi ni mo rí àpẹẹrẹ gbé àwọn bàbá Olúgbọ́n gbé débẹ̀ tí mo sì gan ní tí ń tẹ̀fídé ẹ̀kọ́ ga tí mo rí pé bàbá Tinubu nífẹ̀ẹ́ Yorùbá tó pọ̀ kálukú lè sọ tó bá wù jọkún lọ́jọ́ ìsinmi gẹ́gẹ́ bí n tó ga sọ lẹ́ẹ̀kan àwọn mẹ́rin ní ohun tí gbowó jẹ ní wá ẹni tó ní ohun tí ń jẹ ní wá tí ò tó bá tẹ̀sẹ̀ ọdẹ tó lójú ogun onígbà tó ń dogun ó lóun pa kúkúrò pa gígùn òun ti gbọ́ sí tẹ́lẹ̀ ó sì mú ọmọ adìẹ mẹ́fọ́ sí tẹ̀fà bójú wo tiẹ̀ tó togun èèyàn mẹ́ta kan dẹ̀ ń bẹ tó pé tí máa ń kúrọ́ àlèjà tí wọ́n bá ń kúrọ́ àlèjà wọn kálẹ̀ ní àkọ́kọ́ aláboyún arúgbó bàbá tí arúgbó bá sọ pé ẹ̀yin ọmọ wọ̀nyí kí lẹ́yìn mọ̀ láyé ìgbà kan tí àwọn Fúlàní yẹn bá ń bọ̀ àmọ́ fàtẹ́kùsọ àwọn òsì dàrú gbà lọ́wọ́ pé àlèjà bàbá ẹnì kejì aláboyún God bless you tí aláboyún bá ṣe yẹ́bá ní kí ló ṣe ọmọ mi ọmọ tí a bá fi bàtà wò sí nù àlèjà lálẹ́ nìkẹta àlejò ní tí àlejò bá ní ọjọ́ bá ní òjò ọ̀rọ̀ ń bì ní lọ́dé òjò tí ń rọ̀ ní Abẹ́òkúta ó lè wúpọ̀ lẹ̀ àwọn òsì lábẹ́òkúta nígbò lábẹ́òkúta àlèjà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwa ọ̀dọ́ àwa la mọ bí tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ àwọn ò lè já wa torí àwa la wà alájẹ́ Yorùbá là ń gbé mbẹ́ àwa làwọn bàbá wa ń dàpọ̀ làwọn mọ́mí wa ń lo kó ń bẹ̀ yẹn àwọn fámìlì wa náà ń rè àwa la mọ̀ wọ́n àwọn yẹn ò mọ̀ wọ́n sọ́jà tó wá láti Kaduna tó wá láti Maduguri ó lè mọ̀ wọ́n àwa làwa mọ̀ wọ́n àwa la fẹ́ ṣáájú ẹ̀yin tẹ̀lé wa ẹ fà wálẹ̀ pẹ̀lú wọn àdè ní sàṣetì àdèjọ láṣepẹ́ àlùbáríkà ọba tó níwá àlùbáríkà gbogbo àwọn bàbá Tinubu àwọn ọmọ Yorùbá tí wọ́n láwọn ti ṣe láti tó ti wà so tí
tí a bá dẹ̀ ń ṣètò yẹn èmi mọ̀ pé àwọn bàbá yẹn wọ́n yàtọ̀ fún pé state government àbí federal government ló ti wà àwọn state wa gómìnà náà ló ti wà láti lè mọ ṣètò because a lè mọ wọ gbókiri ká fọmọ fìyàwó lẹ̀ fọmọ sí ètò tó gbọ́dọ̀ wà ń bẹ̀ títí mo máa ń lọ ẹni tó wá ní egun tí kò jẹ ní wa àgbàlá kan rè tí ìṣẹ́jọ́ kan. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. ọdẹ tó lójú ogun onígbà tó ń dogun ó lóun pa kúkúrò pa gígùn òun ti gbẹ bó sì délé ó sì mú ọmọ adìẹ mẹ́fọ́ sí tẹ̀fà bójú wo tẹ̀ tó tógun èèyàn mẹ́ta kan dẹ̀ ń bẹ tó fẹ́ ti máa ń kúrọ́ àlèjá tí wọ́n máa ń kúrọ́ àlèjá wọn kálẹ̀ ní àkọ́kọ́ aláboyún arúgbó àbábà tí arúgbó bá sọ yìí pé ẹ̀yin ọmọ wọ̀nyí kílẹ̀ yín mọ̀ láyé ìgbà kan tí àwọn Fúlàní yẹn bá ń bọ̀ àmọ́ fàtẹ́kùsọ àwọn òsì dáyé gbà tí bá pẹ́ ní gúrùpù wa bí nígbà náà wọ́n tó wá bọ́ sí mọ́lé mo máa ń fún kálukú ní owó tí wọ́n fi múra ìpàrà nǹkan níbi tá à ń lọ ẹ̀nì só níbẹ̀ àwa làwọn bàbá wa ń dàpọ̀ làwọn mọ́mì wa ń lo kó ń bẹ̀ yẹn àwọn fámìlì wa náà ń rè àwa la mọ̀ wọ́n àwọn yẹn ò mọ̀ wọ́n sọ́jà tó wá láti Kaduna tó wá láti Maduguri ó lè mọ̀ wọ́n àwa làwa mọ̀ wọ́n àwa la fẹ́ ṣáájú ẹ̀yin tẹ̀lé wa ẹ fà wálẹ̀ pẹ̀lú wọn àdè ní sàṣetì àdèjọ lásìpẹ́ àlùbáríkà ọba tó ní wá àlùbáríkà gbogbo àwọn bàbá Tinubu àwọn ọmọ Yorùbá tí wọ́n láwọn ti ṣe láti tó ti wá so tí a bá dẹ̀ ń ṣètò yẹn èmi mọ̀ pé àwọn bàbá yẹn wọ́n yàtọ̀ fún pé state government àbí federal government ló ti wà àwọn state wa gómìnà náà ló ti wà láti lè mọ ṣètò because a lè mọ wọ gbókiri ká fọmọ fìyàwó lẹ̀ fọmọ sí ètò tó gbọ́dọ̀ wà ń bẹ̀ títí mo máa ń lọ ẹni tó wá ní egun tí kò jẹ ní wa àgbàlá kan rè tí ìṣẹ́jọ́ kan tó pọ̀ ìkẹlà wà yìí èyí tí wọ́n wá bàjẹ́ rè 2014 mo débi ni mo kọ́ ilé yìí kí n tó kọ́lé yìí ni mo ti ra ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ìgbà tí mo kó dé mo wá bẹ̀rẹ̀ sí change àwọn mọ́tò kan bẹ́ẹ̀ pé 2019 mo rà àtọ́jọ́ 2019 mo ní mo rà nǹkan tí ti jẹ́ Yorùbá ṣé olùsìnú rẹ̀ bẹ́ẹ̀ nígbà tá a rẹ̀ bẹ̀rẹ̀ sọ́ọ̀gù Yorùbá nìsan kò sẹ́ni tó lé ní mo bá kọ́kọ́ lọ́wọ́ tí bá pẹ́ ní group wa bí nígbà náà wọ́n tó wá bọ́ọ̀sì mi mọ́lé mo máa ń fún kálukú ní owó tí wọ́n fi múra ìpàrà nǹkan níbi tá à ń lọ ẹ̀nì só níbẹ̀ níbẹ̀ fún gbogbo táǹkì epo pẹ̀lú owó mi. àtẹ̀wọ́. ok now wọ́n wá ní Sunday Igboho dé kò sí Yorùbá nìsan mọ́ join olóṣèlú àbí àwọn property tí mo kó jọ káàkiri yẹn ara ta ni mo ti rí ara olóṣèlú ni gbogbo tí mo nínú ayé yìí ọ̀dọ̀ àwọn olóṣèlú mo ti rí so now ngbà tí àwọn olóṣèlú yẹn wá ń ṣe dáadáa tí mo wà pẹ̀lú wọn ètò ń lọ tí ngbà tí mo dẹ̀rí tí Buhari tó fẹ́ mọ jára kí Yorùbá mo ní wá ń bí o lè wá jókòó sí Àbújá ń lu Fúlàní rẹ oníkí Fúlàní máa pa àwọn fámìlì mi tó wáyé pé yẹn lọ fẹ́ ṣe tó fẹ́ ṣe déédéé ká pín Nàìjíríà lọ ohun tí mò ń jẹ lọ́dọ̀ yìí mọ̀ ń jẹ mọ́.